ẹ̀gbọ́n òun fẹ́ ọkọ lọ́kọ ìwọ ń fẹ́ ọkọ lọ́kọ ẹ sì ń ní nice time pẹ̀lú ara yín ẹ lọ ń bára yín ẹ lọ ń ṣe bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ara yín èèyàn kankan ò dààmú rẹ ìyẹn ò tó ẹ wàá wá tún ju nudes wàá wá tún ju sọ́kọ lọ́kọ or that is the first time ìyẹn lẹ fi ń gbọ́kọ lọ́kọ tó dẹ̀ mọ̀ pé ó níyàwó ńlé ìyàwó oníyàwó yìí tí ọmọge Saida allegedly bí wọ́n ṣe sọ ẹ gbọ́ ọ̀rọ̀ and ó dẹ̀ ti wà bẹ́ẹ̀ lórí social media on trend bí wọ́n ṣe sọ nìyẹn pẹ̀lú ẹ̀rí pẹ̀lú proof ó jù sí ọkọ lọ́kọ ló wá bọ́ sí ọwọ́ aya aláya ya jù síta fáwọn ayé àwọn ayé wọ́n wá ń wo òwò ọmọge Saida tí Wàsíù wa Alhaji wa Wàsíù Àyìndé tí wọ́n pọ́n bí ọ̀lẹ̀lẹ̀ fún wa gbogbo ayé wá ń wo òhò yẹn káàkiri bí ọmọge Saida bó ṣe ń fi ọwọ́ sínú abẹ́ ara rẹ̀ tó ń fọwọ́ sí ọyàn ara rẹ̀ tó ń bára rẹ̀ ṣeré for the pleasure of ọkọ lọ́kọ kó mọ̀ wò ó nílé tó sì níyàwó ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run àbá ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀bẹ̀rù àtibọ̀tán náà ìwọ yóò ń yà grandma as a that ẹ gbàgbé gbogbo plaster ẹ gbàgbé gbogbo filter age is already telling ìwọ obìnrin tó ti wà ní like 35, 40, 50, 60 ẹ máa ṣe nǹkan pẹ̀lú caution ẹ lọ jẹ sí ara yín anywhere anyhow avoid camera any kind of camera avoid here so that tó bá cast àmọ́ bí tá a máa dàrẹ́ anger wá sí ìwọ ló fọwọ́ ara rẹ̀ ṣe ara rẹ̀ lélẹ́yìí o ní ọmọge Saida èmi ò blame ìyàwó lé ó lò ní as weapon ó ṣeé ṣe bóyá obìnrin yìí ti ń threat marriage jẹ tipẹ́tipẹ́ tó dẹ̀ ti ń sọ tí ò gbọ́ kí ló dé èmi ò blame obìnrin yẹn tó fi lò as weapon ẹ̀yin tí tèmi ẹ̀yin ìyàwó lé ẹ má wá ṣe mistake o èmi ò encourage yín o because ìwọ tó bá fẹ́ lo ilé as weapon kọ́kọ́ check dáadáa o kí ló máa tẹ̀yìn ẹ̀ bọ́ kí ló máa tẹ̀yìn ẹ̀ ṣẹlẹ̀ nítorí sórí èmi ti find out lẹ́nu ọkùnrin kan àbí méjì ọ̀rọ̀ náà mọ́ fọ́ mi lórí as a marriage counselor ó máa ń fọ́ mi lórí kí ọkùnrin sọ wípé happiness òun ni side chick pé ìyàwó ilé yẹn kàn wà ń bẹ torí àwọn ọmọ ó máa ń fọ́ mi lórí so ìwọ tó fẹ́ lo as weapon make you understand say ìwọ ò kì í ṣe side chick wọ́n kàn ń rotate as marriage as ìyàwó ni o tó bá lọ ṣèṣekúṣe tó lọ mú tó lọ cast video ìwọ fi pé obìnrin yẹn òun ni side chick bóyá òun gangan òun lẹ̀mí ọ̀gá tó wá lọ cast iṣẹ́ tí ọkọ rẹ̀ ń jẹ́ ń ta ẹ̀mí ọ̀gá tọkọ rẹ̀ ń jẹ́ ń ta tó lọ cast ẹ̀ kí ló rò pọ́kọ rẹ̀ máa ṣe kí wọ́n mọ̀ wá dẹ̀ síta ó dàbí ẹni pé ṣíṣe ló tú òwò ọkọ rẹ̀ náà síta ìwọ obìnrin tó bá lo as weapon ìwọ náà mọ̀ pé o tó tán o mọ̀ pé o ready fún anything tó bá máa ṣẹlẹ̀ mọ̀ pé o ready ṣó mọ̀ pé tí irú ẹ̀ bá wá ṣẹlẹ̀ sí ẹ tí wọ́n ju wọ́n náà síta tí wọ́n náà lọ jẹ no how wàá di side chick fẹ́lómi o ṣáà lè wà bẹ́ẹ̀ wàá ṣàwéyàn tó máa bá ìgìrì sí ibẹ̀ tó wá di side chick fẹ́lómi ṣó mọ̀ pé irú ẹ̀ náà lè ṣẹlẹ̀ sí wọ́n náà ẹ fi ọpọlọ máa ṣe a sì sọ ọ̀rọ̀ yìí níjọ́ wo tó jẹ́ pé èèyàn kan pe ìyàwó ọkọ ẹ̀ because obìnrin tó bá ti bímọ fún yàn ó ti di ìyàwó àbí ó ní side chick níbẹ̀ side chick yẹn ti bímọ fún ó náà ń pè ní olè in fact eléyìí tún terrible so ìwọ tó bá lo eléyìí tó bá kásì òbò ọkọ rẹ̀ ta fún gbogbo aráyé mọ̀ nǹkan tí ìwọ náà expect o mọ̀ pé o lè expect something more tí ẹ̀yin single ladies tó wà ń ta náà tẹ́ ń follow ọ̀kọ̀lọ̀kọ̀ tẹ́ bá ti mọ̀ pé wọ́n lè kásì òhò yín ẹ̀yin náà ẹ̀ ní mọ̀ sí rádaràda kẹ́ mọ̀ send ìhòhò sí ọkùnrin tẹ́ mọ̀ pé ó níyàwó ńlé who does that kí ló ṣẹlẹ̀ sí ọgbọ́lọ̀ yìí náà à ń kọ́ yín ẹ fẹ́ gbọ́ ẹ máa fast forward fídíò ni wọ́n máa wá send news sí ọkọ lọ́kọ tó níyàwó ńlá bẹ̀rẹ̀ ìwọ náà ti ẹ̀ bẹ̀rù pé ó lè bọ́ sọ́wọ́ lọ́wọ́ ìwọ náà ti ẹ̀ bẹ̀rù pé ó lè bọ́ sí ọwọ́ èèyàn tí o respect imagine òdẹ̀ lọ́mọ kí lọ́mọ ẹ fẹ́ sọ́nsìn kí ni ìyàwó ọmọ ẹ fẹ́ sọ́nsìn kí ni àwọn ọmọ máa sọ nísìnyí àwọn tó ń wù ẹ́ as single mommy èmi ò sọ̀rọ̀ ọmọge Saida nìkan mo ń sọ generally àwọn tó ń wù ẹ́ as role model kí ni wọ́n fẹ́ sọ like ṣe rí tí wọ́n bá cast videos èèyàn tó yẹ yín àwa in as much a fẹ́ try bí ẹni pé kò sí kankan bẹ́ẹ̀ mẹ́wàá wà ń bẹ̀ náà mẹ́wàá wà ń bẹ̀ like ó ní automatically bó ṣe máa ń bring èèyàn down like àwọn tó jẹ́ pé ó ti respect èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ like there's a way tí wọ́n wá fẹ́ máa disrespect èèyàn sort of ẹ wàá rí ìsọ̀rọ̀ sí wọn á fẹ́ rí bákan àwọn tó ti ń look up to somebody
wọn wá ní fẹ́ look up to somebody mọ́. I'm sorry to add this, ẹ̀yin ẹ wo Hajia Kaola despite the fact bí wọ́n ṣe argue pé fídíò tó jáde yẹn òun àtọkọ rẹ̀ ni, ṣé mọ̀ pé in the heart of some others like wọ́n á mọ̀ wò pé kí ló lè àwọn ọ̀pọ̀lọpọ̀ kò gbàgbọ́ pọ́kọ Hajia Kaola ní nígbà yẹn. Mo rí kọ́mẹ̀ntì kan lábẹ́ fídíò tí ìyá yẹn ṣe, Hajia Kaola tèmi mọ̀ látìgbà tèmi ti wà younger. Mo wá wò pé nǹkan tó ń dojú tèèyàn ju olè lọ ó wà. It is not okay when your video ìhòòhò ẹ tó cast, it's not okay. It is not okay. Nílùú òyìnbó gan ẹ̀yin ẹ ṣe mistake kẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹni yẹn tẹ́ máa san. Ẹni dìde mi ọ̀rọ̀ yìí ó pọ̀. Ọ̀rọ̀ yìí ó yẹ kó pọ̀ jù báyìí lọ. Ó yẹ kó pọ̀ jù báyìí lọ. So lórí ọ̀rọ̀ tẹ́ máa gbọ́ lẹ́nu Bukky Jesse, màá wá padà wá fi wá ṣe fídíò. Nítorí tí mo bá ní kí n fi yẹn ṣe fídíò, ó máa pọ̀. Ó sọ̀rọ̀ nípa àgbàlagbà pé àgbàlagbà wọn èé lágbára púpọ̀ mọ́. Ǹjẹ́ ọkùnrin máa ń wọ menopause? Àbí ọkùnrin wọ menopause? Kí ni ìyàtọ̀ menopause ọkùnrin àti tobìnrin? Màá wá fi ṣe fídíò mi. Èèyàn kan fún mi ní comment, ó ní kí n sọ̀rọ̀ nípa hypertension àti diabetes. Màá join ẹ̀ pọ̀ tí ò bá ní pọ̀ jù lórí fídíò kan. Tó bá dẹ̀ máa pọ̀ jù, màá separate ẹ̀. Wò because àwọn oníkálukú ní interest, individual interest. Ẹ má farabalẹ̀ mọ́ gbọ́ advice. Ẹ má gbọ́ advice. Ẹ má send ìwà àgbàlagbà ní ẹ. Ó dẹ̀ ní àwọn ọmọ tó ń look up to. Ó ní fẹ́ kí wọ́n rí ẹ níbi ìbàjẹ́. Even as a single mommy, má jẹ iṣẹ́ ní ìlú tọ́mọ ẹ wà. Lọ jìnnàjìnnà lọ jẹ́ṣẹ́ rẹ̀. Talk less kí fídíò rẹ̀ wá cast. Ó lọ fà o. Ó lọ fà. So fún díẹ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ analysis. Ẹ rẹ́rìn. Then kí n tó lọ ọ̀rọ̀ ọkùnrin mi ò fẹ́ kẹ́ ẹ má máa wòra yín less. Ẹ má jẹ́ kí inferior complex kó fẹ́ ṣe yín léṣe. Inferior complex ni màá pè. Ó toast obìnrin, ó ní mọ wàhálà tó ṣe lórí obìnrin. Obìnrin yẹn wá gbà fún ẹ tán. Ẹ wá ní nice time. Bóyá ẹ ṣe kámẹ́rà ni ó wá tú gbogbo obìnrin yẹn síta. Ó wá bẹ̀rẹ̀ sí ní run down obìnrin yẹn. Ó bẹ̀rẹ̀ sí ní run down pé ta ni mo ti jẹ́ṣẹ́ obìnrin wo. That is inferior complex. Mo kúkú sùn láàárọ̀ ẹni. BJ. Lady ó ti ṣẹlẹ̀. Mo ní kí ló ṣẹlẹ̀? Ẹni tó tiẹ̀ pè mí kò tẹ̀ ṣẹ́ tó máa ń pè mí rárá. Ó kàn mi mọ̀ bó ṣe rí nọ́mbà mi gan. Mo ní kí ló ṣẹlẹ̀? BJ. Ẹ tí gbọ́ mo ní mi ò ń gbọ́ kankan tó mo kì í wo social media. Nǹkan tó bá fẹ́ sọ ni kó sọ mi ń gbọ́ kankan. Bí ṣe wà wọ́n gé mi létí lọ. Tẹ́ bá ẹ̀ṣẹ̀ gbé nǹkan wá fún mi. Tí bá fi pòkè ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká ganu sí. Màá ganu sí. Tí bá dẹ̀ fi pé kò kàn mí, màá gbójú. Ṣóyè yín. Ó wà lórí Telegram tẹ́ bá fẹ́ wò. Ẹ tẹ Diamond àbí tẹ ẹ bá mi kọ orúkọ ẹ̀. Ó wà lórí kìdíṣà. Èmi ò ń pin, ẹ má bínú. Kò tiẹ̀ sí lọ́wọ́ mi. Ṣóyè yín. But ẹ lọ sórí wọ́n á ti gbé sórí Telegram. Wọ́n á ti gbé sí Telegram. Ẹ jẹ́ máa sọ lọ. Bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí dẹ̀, mo ní mi kí n wo kankan sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi. Saida ara lamọ̀ Diamond jewelry ló ń jẹ́ ṣá. Ṣé ń gbọ́ mi? Àwọn ló wà lórí Telegram. Gbélégbá ayẹyẹ sọ pé wà lórí Telegram. Ṣé nǹkan tí mo sọ yẹn? So bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí láwọn ẹ̀yìn bá ní BJ o ṣé orí nǹkan tó lọ mo ní mi rí nǹkan kan unfortunately I don't watch mo kí n wo I don't watch mi kí n wo mo sọ fún pé mo lazy láti máa wo the videos ó bá ní tó bá dẹ̀ ti wo kó lè yé o mo ní fẹnu sọ tó bá sọ ayé mi ó bá ní okay. Gbélégbọ́dẹ̀, I watched the video on Telegram this evening. It's so fresh and clean. Unfortunately, it's not that fresh. Report on ring light ni. Bí òun ni, bí a senior colleague aṣẹ́wó tó retọ́kì ni. Senior colleague Abuki Oshin ni. Report on not on ring light ni. Filter ti ring light ni. Kò clean tó yẹn. Kò clean tó yẹn. Filter ti ring light ló lò. Now ẹ jẹ́ kí n máa sọ lọ. Bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí ní Emmanuel. Kí ló ṣẹlẹ̀? Mo ní kó sọ pé mi má send kankan sí mi. Mo ń wò. Ó bá ní ṣe mo mọ Diamond. Mo ní mo mọ. Ọmọge Saida bẹ́ẹ̀. Ó ní special orin tí Alhaji Wasiu máa ń kọ fún bí ṣe gbọ́gùn ó ní ẹ̀sìn Wasiu dáàdì mi olúwa ló ní àtẹ̀kọ́ ẹ o Alhaji ni o wọ́n ní dáàdì mi jẹ́ṣẹ́ kálàwó máa láìka náà tó gba ṣẹ́yẹn lẹ́nu dáàdì mi Alhaji ni o dáàdì mi ṣe pé ẹ̀yin mò ń dìbò fún sẹ́yìn mò ń jà fún Alhaji ni o dáàdì mi Wasiu Alhaji ni o. ẹ̀yin tó bá ń jó wájú Wasiu náà tí Wasiu bá ti fún ní special number ọmọge Saida Bashir ayé ní gbogbo wa máa ti jẹ yàrá kò ń ṣọ̀run ẹjẹ àwọn sọlọ ẹjẹ bàbá yàwó wọn ṣọ̀rẹ́ ẹ máa burú ẹyẹ yan ẹjẹ àwọn sọlọ
mo bá ní kí ló ṣẹlẹ̀ ó ní òbò ṣáídà rẹ̀ lórí igbá ọmú ṣáídà rẹ̀ lórí igbá ó ní ibo lọ́lẹ̀ sí ó ní bíjẹ́ ìwọlé òkè mo ní máa sẹ́ǹdì ẹ̀sìn ìwọ fẹnu sọ ó bá ní kí n lọ wò lórí Telegram ni mo bá dé Telegram lóòótọ́ ìròyìn ò tá fojú bá ìyá 55 ló mú òbò yẹn ló ṣe báyìí ló mú gbogbo ọwọ́ márùn ló ń kì í bọ̀ ló fi ń kó ló tún mọ́yọ̀ yẹn ló tún gbé báyìí ló tún kó gbogbo ẹ̀ báyìí ẹ̀jẹ̀ sọ́ṣẹ́ tó ṣe fún mi ó tún mọ́yọ̀ yẹn báyìí ló kó gbogbo yẹn sórí gbá báyìí ló tún mọ́bò yẹn báyìí ló fẹ́ báyìí yamayam ọmọge Ṣáídà àṣàwọn ọkọ ọlọ́kọ òun ló máa sẹ́ ẹ̀jẹ̀ sí wọn àwọn tó ń dóni o camera down tó bá ti sẹ́ ẹ̀jẹ̀ sí wọn wọn á fún lówó eléyìí tán ló yà ìgan bí ṣe gbọ́ bàbá arúgbó kan tó ń dó lọ́nà ojú sí ẹ̀mẹ̀pọ̀ bàbá tó ń dó yẹn àwọn bàbá tó ń dó yẹn wọn kì í ní energy ó dàbí kẹsàn pé ọkọ yà sì kó ní energy láti di Ṣadé mọ́lẹ̀ bàbá yóò lè tẹ́lẹ̀ dò mọ́ lẹ́yìn kan gba wọyàn báyìí kan dẹ̀ máa dà àbí kò yẹ yín so ẹsẹ̀ ọkọ tó máa ń ṣe wọ́n á lọ mú irú àwọn ọmọ yẹn àwọn bàbá yẹn lọ máa ń date jù àwọn bàbá yẹn àwọn bàbá àgbàlagbà bẹ́ẹ̀ àwọn bàbá àbàdàn yẹn ẹ ti mọ̀ àwọn vibe bàbá àwọn bàbá 87 àwọn bàbá 70 ọmọ ẹ̀dá wọn small boyfriend náà o àwọn yẹn ló máa ń jẹṣẹ́ wọn délẹ̀ I don't want you to act, don't put that there I'll come there ṣé ń gbọ́ mi so irú àwọn fọ́tò yẹn bàbá kan ni mo gbọ́ pé ó jù sí fọ́tò ọmọge Ṣáídà ó jẹ́ kó lọ di bọ́ọ̀lù èdè ni sórí gbogbo òwe tó ń jù sáwọn ọkọ lọ́kọ ó máa ń bọ́ sọ́wọ́ àwọn ìyàwó wọn ibẹ̀ yẹn ló ṣe kọ́kọ́ stop ìṣìnà ṣàbẹ̀ pé lè tó ju iná ọwọ́ ìyàwó ẹni yẹn lọ ló bọ́ sí ẹni yẹn dẹ̀ ti ní tipẹ́ ìyẹn pé stay away from my husband ó ní kó fi ọkọ òun sílẹ̀ ṣé ń gbọ́ mi ṣá ó ní kó fi ọkọ òun sílẹ̀ ìgbà tí yẹn rí pé yìí ń tẹ̀lé ọkọ òun lọ́jọ́ síta ṣé ń gbọ́ mi now mo wá rí táwọn èèyàn gbé fídíò tó sọ pé ta ló jù síta àbó lórí burúkú ni yín ni ṣé ta ló jù síta ló jẹ́ ká sọ ni àbí ìyá 55 2 months ago ló ṣe ìyàwó fọ́mọ nílùú yìí 2 months ago ló ṣe ìyàwó fọ́mọ kò ń ṣe first time mo mọ hòtẹ́ẹ̀lì àkọ́ ní Nàìjíríà lady ilé wicked gan tó bá ń dún ọkọ ẹbí pé kó pa ẹni Jamod ọmọge Ṣáídà lọ gbé blogger síta jẹ́ kó wá challenge ọ̀rọ̀ tí mo sọ yìí ṣé kó sọ pé wọ́n ti ń mú ọ̀rọ̀ wá fún mi tipẹ́ with evidence má dẹ̀ gbé jáde fún ẹ o lè challenge nǹkan tí mo sọ yìí ṣé ń gbọ́ mi ṣá ẹ kàn lọ tẹ ẹ mọ̀ kan ẹ tẹ orúkọ tí mo sọ yẹn ẹ dúró èmi ò ń ṣó ẹ omi ọlọ́màjọ èmi ò ń gbé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn I don't do it so don't expect it from me. ẹni tó bá lọ́rẹ̀ London ẹ pa àwọn ọmọ London àwọn ará London ní gan lọ́wọ́ àwọn ọmọ London ti ṣe ẹ̀ káàkiri látàárọ̀ ṣé ń gbọ́ mi ṣá náà kí ni mo fẹ́ fàyọ ṣe rí lédì ká sọ pé ó kàn sẹ́ǹdì ẹ̀ káàkiri ni ṣé ń gbọ́ mi máa sọ pé òkè tí lédì bá ń fẹ́ ọkọ yín ṣé ń gbọ́ bí kópa yín dànù ni wọn láàánú àwọn olórí burúkú tẹ̀ ń wò yìí ẹ wá ní kémi ṣàánú ẹ̀ ó lè jẹ́ mi ló máa ṣẹlẹ̀ sí lọ́la ó lè jẹ́ wọ́n tó ń wò mí ẹ̀yin ọ̀rẹ́ tẹ́ bá bẹ̀bẹ̀ gan ẹ̀yin ọ̀rẹ́ tẹ́ bá bẹ̀bẹ̀ gan ó lè jẹ́ ẹ̀yin ló máa dọ́kọ̀ ẹ̀ lọ́la ṣé ń gbọ́ mi ó lè jẹ́ ẹ̀yin ló máa dọ́kọ̀ ẹ̀ lọ́la ṣé ń gbọ́ mi sórí wọ́n tó ń táìpù yẹn ikú ló máa pàyà ẹ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀yin olóbò pin yìí gbogbo yín ni máa wá tó àṣírí yín bíbá ẹ máa comment ṣé ń gbọ́ mi ẹ mọ̀ nǹkan tó máa ń ṣe wọ́n lọ wọ́n bàbá bá ń gbé sí tó wà ní Nàìjíríà àwọn bàbá tí ò lè dógbò mọ́ yẹn àwọn bàbá bíi bàbá 80 àwọn bíi bàbá 90 wọ́n wá máa déètì àwọn bàbá yẹn meanwhile wọ́n mọ̀ pé àwọn bàbá yẹn ò lè ṣe àwọn àyà fọ́tò òbò àtọyàn wọ́n á jù sáwọn bàbá yẹn ṣe pé táwọn bàbá yẹn bá lè ti rí nǹkan bẹ́ẹ̀ wọ́n á dà wọ́n á sẹ́ndì owó sí wọn owó tó fi ń sponsor ṣé ń gbọ́ owó tó fi ń sponsor luxury life fún wọn nìyẹn wọ́n á wá rí ẹ̀yin ṣiṣẹ́ wọ́n á sọ yín dọ̀lẹ̀ ṣé ń gbọ́ mi now kí mo fẹ́ fà lady yìí tó bá ń dú ọkọ yín tó bá ń fẹ́ ọkọ yín bíi kópa yín ni ó lọ́kọ́ bí o iṣẹ́ aṣẹ́wó tó ń ṣe náà tí màláìka bá ti wá London àbí tó bá ti wá London a lé ọkọ ẹ̀ kúrò lé ẹ ti mọ àwọn ọkùnrin tó yẹ pé àwọn ọkùnrin tó yẹ pé tó bá nífẹ̀ẹ́ wọn nífẹ̀ẹ́ naturally ni a lé yẹn kúrò lé tí màláìka bá ti dé tí yẹn bá ti padà lọ a pè wá lé padà
àwọn ọ̀rẹ́ yẹn ló pè yẹn pé tí ẹ mélòó eléyìí ò lè ba ìkàlẹ̀ jẹ́ kó máa lọ kò ń ṣe obìnrin gidi ọkọ ò ní lára o ọkọ ò fìyà jẹ o nítorí ìdókòdó burúkú yìí náà ni abẹ́ ẹ̀gbọ́n mi náà kí mo fẹ́ fàyọ̀ lady tẹ́ ẹ sọ yìí kò ń ṣe ní kò ń ṣàánú ẹ̀ ṣé nígbà tí mo gbé update síta Diamond go and change your ways tí bá ní kí n gbé gbogbo nǹkan táwọn èèyàn gbé fún mi kò ń ṣòbó ẹnìkan o kò ń ṣòbó ẹ evidence bó ṣe ń déètì ọkọ wọn bó ṣe ń gbowó lọ́wọ́ kan bó ṣe ń ṣe oògùn ṣé o gbọ́ mi Diamond tí bá ní kí n gbé síta London náà dàrú torí àwọn tẹ́mi gan mọ̀ ní Nàìjíríà wà bẹ́ẹ̀ tí mo dẹ̀ ní ṣe torí èmi ò sí láti wá da ilé oníléwu bí o ṣe pé kí wọ́n gangan change fáyẹ̀ tó bá máa sọ́ọ̀sì wà ní single lady ní lóòótọ́ bọ̀ yé ju òbú à yé ju òwú ẹ sọ́kọlọ́kọ̀ lọ́jú sáwọn Victor Queen gbogbo ẹ̀kọ́ lójú sí Victor Queen náà tó wà ní Maryland lọ́jú sí Victor Queen kẹjọ ẹ fi ti ara yín má ju sáwọn ọkọlọ́kọ̀ lady yìí ń fẹ́ hòtẹ́ẹ̀lì àkàn tó bá ní mo pàrọ̀ ẹni kó bọ́ta lọ́ba àwọn blogger ẹ̀kọ́ wá challenge mi ó fẹ́ hòtẹ́ẹ̀lì àkàn ní Nàìjíríà bí kò pa ìyàwó ẹ̀ nígbà popular hòtẹ́ẹ̀lì àti bá dáwọ́ pé èkó adáhùn lálẹ́ popular hòtẹ́ẹ̀lì ní Nàìjíríà bí pé kó pa ọkọ ẹ̀ kó pa woman yẹn gbà yẹn kí ló dé kò sẹ́ tó ní kẹ́ má ṣòṣì kẹ́ má ṣorí burúkú yín ẹ má gbèdé ọ̀dọ̀ ọ̀kọ̀lọ́kọ̀ olórí burúkú yín náà dẹ̀rẹ̀ lè máa ráwọn tó fọkọ méjì lọ́la lè máa sọ pé ó ń fọkọ lọ́kọ ẹ̀yin olóṣì ẹ̀yin tẹ́ bá ṣe ojú bẹ́ẹ̀ tí ò lè jẹ kọ́kọ́ tán yìí unfortunately mo lè fún yín níwòwò yẹn torí kò sí lọ́wọ́ mi ẹ lọ wá gbogbo àwọn girls tó wà London wọ́n ti share 1 million times wọ́n ti share 1 million times abẹ́ ẹ̀gbọ́n mi now mo wá update pé mo fẹ́ jáde ẹ máa gbọ́ o wọ́n wá lọ gbélé jáde ẹ jẹ́ kí n gbé síta fún yín mi mọ̀ bí àwọn ọmọ ṣẹ́rí mo like ìyàn tọ́lọ̀ dá mi ṣá my integrity is intact mo ní peace of mind ṣẹ́rí gbogbo àwọn wèrè tẹ́ ń wò yẹn on cross fork ni o wọ́n ti dọ́kọ̀ ara wọn gbogbo wọn tẹ́ máa rí tọ́ máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ pé wọ́n lọ pàtí wọ́n ṣọ̀rẹ́ ọbẹ̀ wọ́n dọ́kọ̀ wọ́n ṣùgbọ́n eléyìí la kámọ́sìn ẹ máa gbọ́ now bó ṣe rí pé mo update fídíò yẹn ó ti lọ viral láàrin ara wọn but wọ́n rí pé blogger kan kò tí ì gbé bó ṣe rí pé mo update ṣe pé mo kọ́kọ́ update kẹ́lẹ̀ wọ́n pé I have no intention to come and talk about it mo kàn update kí n wọ̀n dẹ́ni gbogbo yẹn lọ bá Akànní ọmọ Ògùn ó lọ I have it Akànní sọ pé òun ni ẹ lọ inbox ẹ bí á fún yín Akànní kan sọ pé òun ni ẹ lọ inbox ẹ ṣe ń gbọ́ mi ṣe wọ́n sọ pé mo kọ́kọ́ update pé Diamond why are you doing this ó ti mú ẹ lára stop it mo dẹ̀ ní àwọn ọ̀rẹ́ ẹ̀ tó bá mọ̀ kọ́ lọ fún ní crying shoulder kó ké síbẹ̀ mo bá rí pọ́nà lọ bá blogger kan ṣe ń gbọ́ mo gbọ́ pọ́nà lọ bá blogger kan kó sáré bá wọn gbé ẹ bá gbọ́ ibi tínú ti bí mi gan ni ṣé ní nǹkan tí mo yé ti láyé let's call a spade tọ́ wá ní nǹkan ṣẹlẹ̀ kẹ wá bọ́ta kẹfẹ́ máa manipulate ẹ̀yẹn ibẹ̀ yẹn ni mo ti kó ìwọ tó ní búkì obìnrin màní ẹ ò ní kú re ikú ló máa pàyà ẹ̀ ìwọ tó sọ pé búkì obìnrin màní ẹ̀ olórí burúkú ẹ̀ ti bá jóbìnrin ṣé oróbò mi ta ẹ̀yin olórí burúkú tẹ́lẹ̀ popo mọ́ ṣé oróbò mi ta obìnrin ni mí ó ń ju òbò kiri ìyá 55 tó lẹ́sẹ̀ ṣèyàwó fọ́mọ ó mú òbò ó pín kiri gbogbo Èkó gbogbo Lẹ́kì tí ní ọkọ̀ ní ìjọ àṣàna ni gbogbo Lẹ́kì lọ́ ti lóbù ẹ̀ gbogbo London lọ́ ti lóbù ẹ̀ London nìkan la gbogbo ó ń ju òbò kiri àbí mo wọ́n nù yín ni olóyìnbó ní to before one is to before am mo sọ fún yín ní 2 months ago January mo sọ mo lóbò yín wà ń ta mo lẹ́yìn ọmọ London tẹ́ ẹ̀ lọ Nàìjíríà òbò yín wà ń ta wọ́n wá fi Airbnb wọ́n gbé 100,000 lẹ́yìn lọ́wọ́ wọ́n fi Airbnb wọ́n gbé mọ́tò rented car wọ́n gbé fún yín ẹ máa ṣe bí ọmọ tí òwò lárí owó tẹ̀lé ṣiṣẹ́ ẹ wọ́n máa ṣe òṣì ẹ máa ṣe ìdọ̀tí kiri lọ́nà mo sọ fún yín ṣe bí mo sọ fún yín ìwọ lórí burúkú mo máa yín sọ̀tẹ̀ Z3P kọ̀ṣọ́ mo gbẹ́ pọ́n ló máa lo jìbìtì gan gbogbo kọ̀ṣọ́ aṣọ tó ń tà aṣọ aláṣọ ló lọ fi wọ̀n lórí sálẹ̀ yẹn wà wá gbowó wà blọ́ọ̀kì wọn olórí burúkú tó bá máa wò bẹ́yẹn wọ́n jọ cross fork ni ẹjọ́ ń jòbó sọ́kùnrin olórí burúkú tó bá kàn dẹ́mu kan tí mo ṣe lálẹ́ máa lọ wẹ̀ dáadáa tó bá lọ́kọ̀ máa sọ fọ́kọ ẹ kó lọ wo fóònù ẹ ẹ̀yin olórí burúkú obìnrin àṣìta ní obìnrin èèyàn aláìní tìjú ìyá 55 sórí burúkú fẹ́ bá Diamond ni tó bá ti ń ṣe tipẹ́ abẹ́ ẹ̀gbọ́n mi gbogbo yín wàá wò ó ti fọmọ fọ́kọ wàá wò ó pọ́mọ ti wà ní ọkọ 2 months ago ló ìṣèyàwó fọmọ olóṣì ẹ wá sọ pé obìnrin ni mí ṣọgbọ́n orúbọ mi lọ́wọ́ màláìkà ni àbọ̀rọ̀bọ̀ mi lọ́wọ́ Wàsíù àbọ̀rọ̀bọ̀ mi lọ́wọ́ ẹ fẹ́ tì mí kí n sọ̀rọ̀ orí yín burú ẹ gbọ́ mi ṣá ẹ jẹ́ kó máa ó lè máa ju òbò yẹn kiri kò kàn mí bọ́ tẹ́ mọ́ nǹkan tó bí mi nú ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìyàwó fọmọ 2 months ago ni náà ẹ wo òbò tó ń jù kiri yẹn àwọn lọ bọ́ sọ́wọ́ ọkọ ọmọ ẹ̀ ojú wo ló fẹ́ kọ́ fi wọ ọmọ ẹ̀ ṣé láwọn èèyàn bíi ṣáídà ọmọge ṣáídà ẹ bá mi ju òbò yẹn sí dádì Wàsíù náà torí Wàsíù máa ń kì ọmọge ṣáídà dádì mi Wàsíù ṣé ọmọge ṣáídà tó fojú yín gbélé báyìí ẹ bá mi ju sí màláìkà náà ṣé ẹ gbọ́ mi ṣá ṣẹ́rí kò ń ṣe òbò yẹn lójú èmi òbò náà wọ̀tá
ṣé nǹkan tó dùn mí ni pé ọmọ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó 2 months ago ni tó bò yẹn bá bọ́ sọ ṣé káwọn obìnrin báyìí they are selfish mo fẹ́ sọ kíní kan for everybody kò sẹ́ni tí ò lè ṣoge ṣé káwọn kọ̀ọ̀kan wà kò sẹ́ni tí ò lè ṣe but a máa ń wò pé àbímọ tọmọ wọn bá rí lọ́la ibo la fẹ́ fojú sí but àwọn tó selfish bí ọmọge side-eye they don't care tó bá kí ẹ ní o ní ju ìwòwò sí bàbá 90 kan kò ní kí bàbá yẹn máa fi ṣe sòbí tó dẹ̀ mọ́ pé bàbá yẹn níyàwó 20 tó bá fẹ́ wọlé kó wọlé náà ṣé mo kan tó bíbí ní tí mo ṣe pọ́tà wá ṣe fídíò yìí àwọn àlọ́gbà àwọn blogger àwòrán kan jáde àwọn blogger yẹn wá fẹ́ manipulate wa wọ́n ní Malo èmi ò mọ̀ bí ṣé Malo ni gẹ́yẹn jẹ́ ẹ má wọrí ẹnìkan sọ fún ibi tó wà lórí Telegram ṣé ti Google orúkọ ẹ̀ rí mbẹ̀ ẹ ti Google ẹ má wọrí Zimama ẹ lọ bá Zimama ní kẹ lọ Zimama ní kẹ phone it's not there ẹ rí mbẹ̀ ẹ má wọrí ẹ tó bá lọ́rẹ̀ London àwọn ọmọ London ní lọ́wọ́ wá send ẹ̀ sí ó jẹ́ kí gbogbo ìtìmọ̀ mi I don't send such I don't have it I don't even have it but bí ṣe ti sọ yìí mo ti fún yín awareness ẹ wo àwọn tó sọ pé àwọn ni ẹni tó bá ní kó lọ fi sí Twitter àbí kó fi sí Telegram fáwọn èèyàn kan lọ wò ń bẹ̀ ṣó ti yé yín ẹni tó bá ní ọ ti kọ́ ọ ló wà lórí Telegram channel Fun HQ wọ́n ló wà bẹ́ẹ̀ ẹ lọ wò ń bẹ̀ Fun HQ lọ́pẹ́ FUN HQ mo lè gbé fóònù yẹn mo ń ṣe fúlò lọ́wọ́ ṣé ẹ gbọ́ mi ọ ní Fun HQ ẹni tí wo lóòótọ́ William Oniru ó ní mo bòye scant is there ẹ ti lọ wò bó ti sọ bí tó wà fún yín o Fun HQ ọ ní password tẹ́ máa fi wò fún ṣọ́ ọ ní fún ṣọ́ ní password yẹn Fun HQ Fun is FUN HQ all in capital letter so password tẹ́ máa fi wọnú fídíò yẹn fún ṣọ́ ṣé mo ti fún yín lexpo blessed kí ló sọ ó ní Bukky please don't promote it àbórí yín burú ni wọ́n sọ tiwa ẹ jẹ́ ká sọ tiwọn àbórí yín burú ni wọ́n sọ tèmi mo mọ̀ pé àwọn ará lamọ̀ yìí side-eye á ní fake profile tó bá fi ń bú mi ìwọ tó bá wọ ìpọ́ta nìyẹn wọ́n ní menopause ti gbé mu jẹ ṣé ti rí ní